اللهم صل على سيدنا محمد الفاتح الماء قلك والقاتم الماء ساق الناظر لك بلاك والعاتي لا طراتك المستقيم وعلى آلهك قدر مقدار العظيم ولو صوروني في الحقيقة لم يروا سوى شخص محبوب بين تمته فالعارف إلا ببابي واقف وكل الذي تحت التجاني بقبضتي أنا القاسم المعروف في كل قدرة وأنا العالم المرزوم في كل بلدة فدخلت قوم في النام مخلدي وقوما إلى دار البواري بحكمتي وليب إبراهيم قد جاء زائرا لا أحمد خير العالمين وجاكرا فمن كان ينعو للمدينة صاغرا سواه جيت فإن آمن ظاهرا له المسجد الأعلى له المسجد الأعلى فطا مشيده لأقطع روض الجنان مجورا لأقطع روض الجنان مجورا فسرة إبراهيم تبكي تذاكرا إذا آب للمولى الأولى وتفاقرا متى دفنوني في التراب تحدثوا لقد كان ينوى خيرا لو كان مكسرا أجاوي يا ربا وإبا متفضلا بقربي ويوتي عبد مال كل خيرا حياة الشيخ إبراهيم آيات الرموز كلها وإشارة تفدر ما ذلك القبر بخسرا وكنت أروفا أفلا ليفو كنت أروفا آليات واسترا فواقع شخصا متى قام مزيرا أن يا إبراهيم لا إله إلا بدا للناظرين جماله إلا ربي في جاء محمد صلى الله عليه وسلم وعما نواله لأفضل أرضي لا أفضل مرسلين لأفضل يوما فاستبان كماله قد اقتراني من كل أواليم أصله كما اقتر واقترا لذاك فعله الحاج إبراهيم رضي الله تعالى bàbá àgbàlùbáyánì ọ̀rọ̀ tẹ́ ẹ wí ẹgbẹ́ nǹkan mọ̀lẹ́ àtọ́mọ̀ lọ́kọ́ká kò sí tó jó dàrú máwọn èèyàn lọ́wọ́ tó bá ti di pé ẹ bọ̀ mí lọ́wọ́ mo bá pè yín lọ́rẹ́ mi fáwọn èèyàn ayé ti ní problem ṣó yẹ ká jọ́ rẹ̀ àbọ̀ gàzọ́mọ̀ ṣẹ́ àwọn tó yẹ kí wọ́n pè ní ọmọ kéwùsẹ́ brẹ́mọ̀ fún wa nílẹ̀ yìí nígbà tá a jí ọ̀rẹ́ ni wọ́n pè wọ́n fún wa ló jẹ́ mọ́ fi mọ̀lánà wẹ́ẹ̀mì kankan ó ní máa yàtà alákọ̀ bí Ibrahim akíkatan ohun tó jẹ́ ní problem nìyẹn bá a ṣe jí báyìí àwọn tó yẹ kó pè lọ́mọ kéwùsẹ́ brẹ́mọ̀ fún wa ọ̀rẹ́ ni wọ́n pè wọ́n àmọ́ wọ́ọ̀ kí ọlọ́fà mọ́jọ ẹ gbọ́ ohun tó wí ni ó ní wàrásítòlì mọ̀kọ́ sọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ ẹnu Gawusu Barahama Kuduwati ó ní kóńtù amiru òun ló ní kí n jòkó àwọn lèyàyí mujamala ó ní kí n mọ jọgà fáwọn wòlíì kò déédéé dọba wòlíì sọ̀rọ̀ ẹ̀yàn ní ìmọ̀ pé kí n yóò lọ jọ̀gá nbì kan ní àbọ̀ gàáyàn Barahama tó jẹ́ ní problem ní ẹ̀rí kí wọ́n ní problem ní Haúsá kálukú wọn tètè sọ̀rẹ́ndà Abdulkadiri Anafawi ara Zaria afa àgbà ni ẹ ó ní sẹ́yìdì tún
bí antal gawusu Ibrahim waliyun wilayati wakadi ma nabi tasirifi fi kuli alati ó wà ní sakoni Rabbi minka awudisara bi wa adikarani akọfà fahimta bisakarati. ó ní àfa tí mo pàdé tí mo wí malaka ni jamu alijinani wa mawati. èèyàn ní kọ́kọ́ ló jọba lé lórí bàbá gbólóyin dé ó ní ó tún máa ń kọ̀ǹtúrò àwọn àlìjọ̀nú ó ní kullul muluki wa kullul muluki alamina rahiyati gbogbo ọlọ́lá ayé tí wọ́n mí abẹ́rẹ́ ni wọ́n wà kígbe yín àsì bá fà wá. bara amu iyas. ẹ mọ kígbe yín àsì ń ó jọ nickname létí ẹlòmíì torí Facebook la ti pàdé ó kọjá nickname o sọ pé kì í ṣe orúkọ ìlú kan kì í ṣe nickname o torí ohun tó jẹ́ kíkà lóko pé àwọn àlọ́mọ lídì ní àsì láàmú gbọ́ nickname ló rò pé wọ́n wí nickname kọ́ ó ní àfáàyè wà fi nínú fọdíkìlú tàràkà sídà wọ́n máa ń sábàlì ìṣáàkì ilà yẹ̀kí wọ́n ní rọ̀fọ́tàn àlá mayuda iyalógun bífil wàrà fakara balil mawla wafustu binasirati. wàjídì ilé rasulallahi tó a Muhammadu. sallallahu alayhi wa sallam. antala ajo Ibrahim seyku kullu tariqo Ibrahim. yes. ẹ sì máa pe kọ́mẹ́dì wa sójú agbo wa ṣebí lẹ́nu ọ̀rọ̀ la gbọ́ yìí à ń sì ń dààmú èmi àtọ̀gá mi bí ta jòkó sí wọn à ń dààmú bẹ́ẹ̀ tí ń ké Sèbrẹ́mọ̀ fún àwọn lágbàwá kọ́ ni wọ́n fi ń tú díwẹ́rù Sèbrẹ́mọ̀ ohun tó jẹ́ kó ní problem ni pé gbà tó ní òṣùlù jẹ̀mí mọ́sìkì nabi abuliya. lárúbáwá ni wọ́n fi tú ọ̀dẹ̀ ni ẹ. kò gbédi ọlọ́run ọmọ kọ́lọ́run léde tiẹ̀ nítorí pé wọ́n ń tẹ̀kọ́ tó ajọ́ gbèdé àkàwọn lárúbáwá yíbò kí ni ó wà wí tí ó gbọ́n kankan ṣé wọ́n rọ̀ láhàn ni. di ọlọ́run ní kálukú ọmọ sọ òun ló fi ń bá wa sọ̀rọ̀ ńjọ́ tí ń kọ́ díwánu rẹ̀ ó ní usulu jami'il masiki nabi abuliya ta akẹ́kẹ̀wò màálẹ́mù yóò kẹ́ zimu bìrà kó lè bá pẹ́ di ọlọ́run ló ń wí àwọn èèyàn ti mọ̀rúkọ ọlọ́run tó tẹ̀lú kó tó dé ó ní jẹun bí fàyàfì ńgbà mo dé tí mo sì di ọlọ́run sí wọn bil mahari filamtura tí mo bá wọn sọ̀rọ̀ ọlọ́run gangan fọkàtà káàsùrà làkàtà àwọn tí wọ́n ti dà fáàlù wọ́n sì dọmọ kéwú lọ́dọ̀ mi káàsùrà làkàtà mi. irú àwọn olórúkọ dọmọ kéwú àwọn bí Abakari Àtíkù ni kì í ṣe irú àfáàlù yín o tẹ́jọ́ ń wo fíìmù o tó yẹ ká ní problem nìyẹn náà àwọn àbáyẹn jẹ́wọ́ ẹ̀yin dẹ̀ ń sọ nǹkan míì fún wa abúlé sí káwọn tíṣe wò sọ ẹni ṣé òní tábà ti wá sí mọ́lídìí nìkan ó ṣe dédé ti káwọ́là ibo lọ́kọ́ sí ẹ má fún wa fíìmù àti gbọ́n ẹ̀yin lẹ fún wa problem láyé báyìí ẹ̀yin lẹ dá yàgbé wà látẹ̀ dálẹ̀ ẹ̀ dá sí mọ́ báyìí. ṣé òní jẹ́wọ́ bí fàyà ìgbà mo yọ ọlọ́run sí wọn bil mahari fọkàdé káṣúra la àkàtà bí àǹdàkìsẹ ó di gbọ́dọ̀ yẹn lé ó bá tún tẹ bírèkì ọ̀rọ̀ ó ní bí fọ́nlélá àwọn bí rasulallahi tọ́ oníṣòrí yìí ti gbé wọn ni ẹ aláftu yamina innani la yuhibbuni ló ń ṣe yín kígbe yín àsì. yẹ́sì. bámi ẹja máa tú báyìí ọ dẹ̀lẹ́ lomi ó rò pé wìlà ń kà o ó ní bí fadli la iná sí jala àwọn bí rasulallahi tọ́ aláftu yamina innani la yuhibbuni àwọn tó ti mọ Ọlọ́run ṣáájú wa ẹgbẹ́ tó sọ pé ṣé Ibrahim ni wọ́n ní lakadu ti táyà kùtùbù mọ̀kámádù náwó kásìbù yabuzu bìrì wàtà ajabu imamu lekuli. iyasi wàlá ilà ilàlá ọ̀là ilà ilàlá. yàwó bá ìdíyàkà abudallah wàjálà nàjìlì abudillah. يناجي كل آل الله برابي علي إياس ولا إله إلا الله لا إله إلا الله. àwọn tí wọ́n ti mọ Ọlọ́run ṣáájú wa Ghana àti kéwú àti mọ Ọlọ́run wọ́n ti débẹ̀ ṣáájú wa àwọn ni wọ́n kankan sí ìdáyẹn wọ́n ní akululi sọ̀rí Ìlíyàsí alátìfù alátìbásí. tẹ̀sírífù ẹ̀dùnbìlìyàsí fàlùtì fi ṣèkù ìyàsí wàlá ilà ìlàlá ọ̀là ilà ìlàlá. wọ́n láwọn ti mọ kéwù àwọn ọmọ Ọlọ́run gbà tó dọ́dọ̀ àwọn ló fọ́ ọlọ́mọ àwọn wá ní ẹ pàdé
pẹ̀lú yẹn torí mọ̀ ọ́ọ̀fù tí bá ti ń tu ìmọ̀ ọ́ọ̀fù mi sì gbọ́dọ̀ ọ́ọ̀fù àgbàlagbà ni mí gbọ́dọ̀ ọ́ọ̀fù ẹ wọ́n bínú sá pé ọ̀tà tí yàn bá ń kiri lógún ọdún kò yẹ kó ti dàgbà ń bẹ́. ó ní àbáyé ti yà ká Abudallah wàjálà nàjìlì Abdullah nígbà tí baba Abdullahi dọ́dọ̀ wa wàjálà nàjìlì Abdullah yunaji kulu alila birobi ali. Iyasi wala ilaha illallah la ilaha illallah. túbọ̀lù ọlọ́run tó fi mọ̀ wọ́n lọ́ba rí pé kò sí nǹkan kan mọ́ láyé àfọ̀hún wọ́n ní Iyasi anta mamuni wa mashrubi wa makuli wa masusi wa mamudui wa fili kalibi la kumasi wa. wala ilaha illallah la ilaha illallah. túbọ̀lù wọ́n rí débi pé wọ́n lẹ́nu kò ní wọlé ọlọ́run ọ̀rọ̀ tó wí ṣáájú yẹn ni wọ́n rí bami albayan àfàwọn ní fọlá àrífún ilá bíbá bí àwọn kì fún. gbàgbé ẹ má wà lù àmọ́ kódà kí yàn ṣe káfíńtà kó fi di wòlíì ṣé wà láàrin àwọn làwọn fún. níjọ́ tẹ̀sẹ̀ sì pé ló sọ ó ní fọlá àrífún àwọn ará Ghana wọ́n wá rí pé ẹnì kò lè délé yìí àfikún fún o wọ́n wá ní làkàdíwù tí tẹ̀yà kùtùbù màkàmádùn náà hù kásìbù yakusu biri wata ajabu imamu likuli. Iyasi wala ilaha illallah la ilaha illallah. òun gẹ́gẹ́ wá ni mo fi Ọlọ́run sọ gbogbo ẹ̀yin ọmọ mi ó ti mọ̀ pé a máa ní problem àwọn èèyàn tóun bá ti lọ ó ti wá wí kalẹ̀ fún wa gbàgbé ẹ̀ báwa ó ti wí kúrè ọwọ́ rẹ̀ ò sì lè tẹ̀ wá ó ní àsìbíbí bá ríra wù fi asibibi wa gafali asibibi wa bitoha asibibi Sheikhu Tijani wala ilaha illallah la ilaha illallah. Oniza jalaka shauku wa bana laka khaliqu wa min tati wa min fawqi siwa Sheikhu Tijani wala ilaha illallah la ilaha illallah. Ẹ̀wì gbọ́ Amadu Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Dọ́kítọ̀. Amadu Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Tàmálù yà álóbe. Ìbáyà mọ̀rúkà bẹ̀rẹ̀ òbí. Wàmá yóò bí kábìlì kúrìbì lè hálì láì Tijani. Amadu Sheikhu Tijani. Ìdájà ńlá kàyà ogun bàbá náà làkàkọ́lìkù. Wọ́n mi tàtí wọ́n mi fọ́ọ̀kì sí wọ́n Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Àbọ̀ àtọmọ Fatia ògbóhùn tó yẹ iná ìyá kò kí tálíyà Sabu Alimazani. bísí Fatia Ó ti bá tó lè dàtò ìsàlẹ̀. Amadu Sheikhu Tijani. iná ní kọ́búlà lùbọ̀rọ̀ yà Ubu sukulu lijinani. ilé ọ̀rọ̀ àdìkìrọ̀ sí wọ́ọ̀rọ̀ fèbọ̀ dé àìdá. Amadu Sheikhu Tijani. Ṣéwù àkúndọ̀ mi náà jẹ̀bi. Likuli dhambi jami'a. Àbí bàràkà tí a máa dà. Amadu Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Kásùn kí ọdún jẹ̀míyà. Abul Bashari jami'a. Káwọ́nàkì Mọ́lúdì ṣe. Wàdà sí bòlá dandanade. Sheikhu Tijani. Mùrídìí kò lò jami'a. Jazakumullahu. Àmánàdúnà àmánà. Karama Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Masaka fi barahamu. Kabuda kalimajinuni. Wa munkiri li amada. Salakita obere serai. Amadu Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Amadu Sheikhu Tijani. Ẹ tún
ẹgbẹ́ tí dókítà wí dókítà tún ní alhamdulillahi alladhi hadana. Maulana. ọlọ́run ní àwa kọ́ka ọlọ́run ní àwa kọ́ka o ìkómọ tí ó kàn wá là bá máa lọ alhamdulillahi bámi alibayan kì í ṣeré fa ilé lọ kọ́mọ tí ó kàn mí báyìí irú àwọn bayan ló lè bímọ ní wàá bá wa ń bẹ̀ kì í ṣe irú kọ́mọ àdúgbò yín yẹn o kí láàwí ń bẹ̀ ọlọ́run ṣọ́ ọmọ ní àwìn yẹn dọ́kítì ó ya ramanu Allah ya ramanu. Ya ramanu Allah ya ramanu. habibu ilayil gharsi taha muhammadu. Ya ramanu Allah ya ramanu. Palu ó sọ di láwa alhamdulillahi alladhi hadana. Maulana. ó sọ di fọ́ fún yín kàmá gan fọ́ fún wọn fọ́ fún yín ló sọ di o alhamdulillahi alladhi hadana. Maulana. alhamdulillahi alladhi hadana. Maulana. alhamdulillahi alladhi hadana. Maulana. binuri shamsele arahamo maulana. La ilaha illallah Muhammadur Maulana. àfọwọ́ tó ti fún ẹnu tá a máa fi sáyé onínàrí jù mí náà lẹ́tí fi wálé gàfọ́rù. Maulana. nàrí jù mí náà lẹ́tí fi wálé gàfọ́rù. Maulana. ó yà lù tí báyà kí nàdà ìrọ̀l àkìdẹ́rẹ́ mọ̀ọ́lá. La ilaha illallah Muhammadur Maulana. wọ́n tún jẹ́ òkàlẹ́ níjọ́ mẹ́ta yìí kò sáyé ní ìbá tuntun. wọ́n sọ̀rọ̀ lórí àmọ́ yàrá ni ọmọ yòó ibu ni mo ní lárúbáwò ò ṣe tọrọ kéwu wa yìí mọ́yì á pàdé bomi á tún kiri lọ́la ọmọ yàrá ni ọmọ yòó ibu ni. Maulana. kí ló dé tó fi wí bẹ́ẹ̀ ó ti kọ́kọ́ sọ fún yín pé wàlímúlá wọ́n yín sùn lẹ́kàbdùn ìsùn Maliki. kí ló ń ṣe yín náà kí ló ń ṣe yín ayé ṣe rọ́bìṣì o ọmọ yàrá ni ọmọ yòó ibu ni. Maulana. الجنة الخلد بلا مطالب La ilaha illallah Muhammadur Maulana. Dọ̀kítọ̀rí ìsíyànàní kàlífàtú Tìjàní. Maulana. ìsíyànàní kàlífàtú Tìjàní. Maulana. ìbátú mi sayyidul Adnan Maulana. La ilaha illallah Muhammadur Maulana. ṣéwù àkọọ́lẹ̀ ṣéyìkù bàràkàmù ìníyànjú. Maulana. yakulu Ibrahim najilu alahaji. Maulana. abdalilahi badirnali wahaji Maulana. La ilaha illallah Muhammadur Maulana. oni nasihatu minni ila ikhwani. Maulana. nasihatu minni ila ikhwani. Maulana. tumusiku tariqatu Tijani Maulana. La ilaha illallah Muhammadur Maulana. ojú ọ̀nà tariqu madili fadili waridiwani. Maulana. tariqu madili fadili waridiwani. Maulana. ususa bi Sunnati wal furqani. Maulana. La ilaha illallah Muhammadur Maulana. la ilaha Illallah. la ilaha Illallah. la ilaha Illallah. la ilaha Illallah. Muhammadu Maulana. La ilaha illallah Muhammadur Maulana. dókítà bàbí ọ̀dà ṣé o ti dókítà tó fẹ́ ọ̀yà ẹnì ṣóńkó ká lọ́dọ̀ wa sakara má sáré púpọ̀ àgbà ń dé wẹ́rẹ́wẹ́rẹ́ má sáré ń dájí báyìí tí kìnìún bá ti di tán méjì yìí ò gbọ́dọ̀ wọn sáré láṣáájú báwọn ayé kìnìún nìyí o wọn sọ pé má nì ṣóńkó ká lọ́dọ̀ Bàbá gbọ́dọ̀ ó dábàá yẹn. ìṣókòkà lọ́dọ̀ bàbá Adámọ́mọ́ kò yẹ tán. gbọ́dọ̀. Ẹ jẹ́ ká lọ gbàdúrà ọdún. Ẹ jẹ́ àfarabalẹ̀ ká lọ gbàdúrà ọdún. Ẹ jẹ́ àlọ́ gbàdúrà ọdún. Aziyadi atumi nílé ka ya Rasulullah. Sallallahu Sallallahu alayhi alayhi wa wa sallam. sallam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم